sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je ènìyàn tó bá fojú dọba aládé àwòwò àwo ọba ẹnjìnà Teslim Àyìnlá Ọláyẹmí Násírù Ògìdì Olúdì first Tolúdì second ọlọ́dàn ti ìlú ọ̀dàn Àbújá Súlè mo kí yín fún tayọ ọdún kan lórí àpèrè kẹsànba ó jẹ kó pẹ́ kírùkẹ̀rẹ̀ ó dabẹ́rẹ́ láṣẹ Olúwa ọba gbogbo ẹ̀dá ìwòyí ẹ jẹ́ ká ṣe ohun tó dára ọmọ aráyé balẹ̀ ìwí tiwa sí rere ẹni tó bá ń ṣeun ẹ jẹ́ ká gbé e lárugẹ bí èèyàn kan bá ń wà ẹ̀tọ́ ẹ jẹ́ ká ṣerú wọn ní dànsáàkì bá a bá polongo ṣẹ́ rere rú wọn fáyé tá a pọ̀rọ̀pọ̀ tá a tún ṣe rán kàdédè láláúsá tá a ṣe wọ́n ní baba rere bàbá sàlédè tiwa tá a fi gbé wọn lárugẹ dájúdájú wọn a tún máa múra síṣẹ́ rere ní í ṣe ẹ jẹ́ ká wá ti bi ìṣáná ká kíyèsí oògùn ọba ẹnjìnà Teslim Àyìnlá Ọláyẹmí Násírù ó yẹ lẹ́ni tó yẹ ká kan sára sí ká ṣe bàbá sà fún ká sì tún gbóṣùbà iṣẹ́ rere fún ènìyàn tó bá ń náwó fún ni òun là á fìlú kì torí pé fowó ẹ̀ra yìí ni iṣẹ́ ọwọ́ yín ló jẹ́ kí n máa gbé yín lárugẹ Èdùmàrè sì ní dojú ẹ̀yin bolẹ̀ kásòdodo ọ̀rọ̀ kásẹ̀tọ́ kásọdà sí kíá gbogbo akitiyan yín nílẹ̀ Ìgbẹ̀sà títí tó fi dé ọ̀dàn kékeré kọ́ òun lèmi délé ṣe máa ń kọ́ lórin wípé iṣẹ́ ọwọ́ ẹni ló ń gbéni lékè orí ẹni ló ń gbéni débi gíga oògùn ń ló wá lọ́jọ́ kan ìpọ́njú gbogbo ohun kálukú bá ṣe ó ń bọ̀ wá dìtàn ọba Teslim Àyìnlá aṣáájú rere ni wọ́n kì í bínú ẹnì kọ̀ọ̀kan wọ́n ń bọ́mọdé ṣe wọ́n tún ń bágbà ṣe kábíyèsí mo yìn yín mo gbòṣùbà fún yín ọpẹ́ wa ò lóǹkà mélòó la wá fẹ́ kà nínú ẹ̀yìn adípèlé tinú ọ̀ọ́rún ìta òjé ọ̀tàlélẹ́gbèje rìkì ní ń bẹ nínú sàréètì nígbà kan ìjọ́sí kábíyèsí ń ṣèrànwọ́ lórí ètò ẹ̀kọ́ àmọ́ nígbà tó yá àwọn ènìyàn kan dìde wọ́n ní nítorí òṣèlú ni kábíyèsí béèyàn ò yìn yín Elédùmarè ó yìn yín toróró abanísanjọ́ oore èrè ìkànnì kò sunwọ̀n ṣé ẹ rí orí tó bá fẹ́ dádé láyé kádàrá ni o ẹ̀dá kankan kò lè sáré kó kọjá kádàrá láéláé orí tó bá fẹ́ jọba kò ní ṣaláì jọba kábíyèsí ẹ ti mọyè yìí jẹná ìwọ ń pápá ìwọ ń nà àwọn tí ò bá dùn mọ́ nínú kí wọ́n forí sọlẹ̀ bó bá sì wù wọ́n sì lè kó sómi àbí kí la tún fẹ́ Olúwa ó ṣe ó fún wa lọ́ba ọba tó lọ́gbọ́n ọba tó nímọ̀ ọba tó mòye member of Nigerian Society of Engineers ọba tó ṣe é mú yangàn láwùjọ ẹ jẹ́ ká wá panupọ̀ ká fìmọ̀ wa ṣọ̀kan àgbájọwọ́ òun la fi ń sọ̀yà ọwọ́ pondoro kan kò lè dá nǹkan ṣe gbogbo ẹ̀yin afọbajẹ́ tó wá ń bẹ nígbẹ̀sà màlé ẹni tó bá tọ́ sípò òun ni ká ẹ fi jọba iná tá a bá fèké dá kì í jó gbogbo afọbajẹ́ tó bá dalẹ̀ irú wọn kì í nísinmi ìlọsíwájú ìlú òun làwa ń fẹ́ ẹ jẹ́ kí gbogbo wa ó ronú ká má bàa kùnà kábíyèsí ẹ ti ṣọdún èyí ná ẹ ṣẹ̀mí lágbára Olúwa ọdọọdún là á rórógbó ọdọọdún là á ráùsá ọdọọdún là á rọ́mọ obì lórí àtẹ ọdọọdún ní sápó ń rúwé àṣọdúnmọ́dún lágbára Olúwa a kì í wá bá ní rìn ká má mọ́lé ẹni ẹ̀yin lọ́mọ onítolú àjò ọmọ ọlọ́rọ̀ gbọ́n òjìgí ọmọ arẹṣin ràbọn ẹ̀yin lọ́mọ abẹ́ṣin jẹ mọ́ínmọ́ín ẹ̀yin lọ́mọ abẹ́ṣin jọlẹ̀lẹ̀ tẹ́nìkan ò gbọ́dọ̀ gbin ẹ̀yin lọ́mọ àjò tó rẹfẹ̀ tó gbarínwó tó fòjì tọrẹ lọ́nà ẹ̀yin lọ́mọ oníkọ̀tún ọ̀tà ẹ̀yin lọ́mọ awo erin fọ́tà pínjẹ ẹ̀yin lọ́mọ oníjẹmọ́ ọ̀tà ẹ̀yin lọ́mọ lọ́tà odò ẹ̀yin lọ́mọ aró dẹ̀dẹ̀wọ́ mi ẹ̀yin lọ́mọ òṣùpá nìpẹ́tì ẹ̀yin lọ́mọ amọ́roro lágbo kábíyèsí kádé ó pẹ́ lórí tí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ bí a bá wá lágbó títí tí ó di dandan ká kanlé bí a bá wá wà òrán títí tí ó di dandan ká forí ẹ̀tì síbì kan bí wọ́n bá wá ń bi ń léèrè wípé tálẹ́ni tó kọrin ewì sétí ẹ̀yin ẹ má fòjó pojo ẹ má fòjò kòjó ẹ sọ fún wọn wípé Délé ọmọ Bánkọ́lé ni èmi ń láre akéwìlẹ̀ Ìgbẹ̀sà gẹ́gẹ́ bí ọba bòmíì.